Ìgbà tọ́lọ́run bá dé, nígbà tọ́lọ́run bá dé, nígbà tọ́lọ́run bá dé, ẹ̀yin Nàìjíríà o, gbogbo ojú ni ó rí. Gbàràǹdàbù ẹlẹ́bùrú ìkà abẹ́tìlú kárábíàjẹ́. Ó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ bọ́lámù, ó fọhùn jáde bí ènìyàn, bàbá wọnú mi ṣe ìyanu. Ó mú Pétérù jáde nínú túbú, ẹja tó mí wá lódò, ajá kan lè gbé ìrọ̀lẹ́ fi pa. Ọba tó ní kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́dọ̀, Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Mo kọ́ nínú orin tó ré kọjá, nínú rẹ́kọ̀dù mi Yorùbá Ẹ Fura àti àtúbọ̀tán Nàìjíríà. Mo ní òṣèlú o, tẹ̀sìn kọ́, tẹ̀yà kọ́ o, tẹ̀sìn kọ́. Òṣèlú o, tẹ̀sìn kọ́ rárá, tẹ̀yà kọ́ o, tẹ̀sìn kọ́. Kì í ṣe tẹlẹ́sìn-mẹ̀sìn, kì í ṣe tẹlẹ́yàmẹ̀yà, tẹ̀sìn kọ́ rárá. Òṣèlú o, tẹ̀sìn kọ́. Mi kí gbogbo àgbáyé, mo kí ọba tó ní mí, ọba mi atóbi jù, ọba mi ajídára. Ọlọ́run o, má fi wá tí ò dára ní Nàìjíríà yìí. Ọba àwọn ọba, ṣàánú wa. Mo ti sọ títí tí wọ́n gbọ́ ni. Gẹ́gẹ́ bí Nóà ṣe sọ lọ́jọ́ kìíní àná, ṣé mọ̀ wípé Nóà ó kan àpótí, ó kan ọkọ̀ bẹ́ẹ̀ ni, ó kan ọkọ̀, ó wá ń pe àwọn èèyàn, wọ́n á dá lóhùn. Ló fi jẹ́ wípé ọ̀pọ̀ la pè, rírẹ́ ló láyọ̀. Nínú díẹ̀ náà bàbá ọkọ mi mọ́ wọn. Nínú àwọn rẹ́kọ̀dù mi tí mo ti ń gbé jáde, ìgbà tí mo sọ̀kalẹ̀ òkè mi 99 days, àtúbọ̀tán Nàìjíríà ni mo kọ́kọ́ ṣe ní ya 2000. Ṣé mọ̀ pé Nàìjíríà sì dáńgbà ẹ̀? Gbogbo tí mo dárúkọ ń bẹ̀ kò tí ì dé o. Gbogbo tí mo dárúkọ ń bẹ̀ kò tí ì dé. Àti ìgbọ́rí, gbogbo tí mo dárúkọ ń bẹ̀ àti ìgbọ́rí, àmẹ́mi ti gbọ́ nínú ẹ̀mí. Rọ́bì. Mo tún gbé Yorùbá Ẹ Fura jáde. Mo gbé Yorùbá Ẹ Fura jáde. Mo ní tá a bá ti mú Ṣáná kúrò lóko, àfàgbẹ̀ tí ó jọ̀gẹ̀dẹ̀ sùn lókù. Kámúni lọ́wọ́ kádàjà, kámúni lọ́wọ́ kádẹ̀ràn, kéèyàn má gbọ́dọ̀ rówó retí ní títì kó sì mú. Kásẹ́wọ́ sí dáńfó kó dogun, kásẹ́wọ́ sọ́kadà kó dọ̀ràn. Ọ̀kadà ò tí ì dé, kò tí ì sí tó ń jọ́kadà. Nínú ẹ̀mí ni mo ti jíṣẹ́ gbogbo eléyìí nínú Yorùbá Ẹ Fura. Mo tún ṣe dúdú la dúdú o, ọpọlọ wa ò dúdú o, àwa ọmọ ò dúdú wa, ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn. Mo gbé jáde. Nínú ẹ̀mí ni mo ti máa ń add prophet Wùmí Òkòrò multi-talented. Ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. Ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀. Olórin nìyẹn, alórin nìyẹn. Gbogbo ẹ̀ ni mo ti explain better fún yín. Ọkọ̀ Nàìjíríà màrẹ́ lórí àgbàmì ẹ̀ má ṣe jí ó gbé wa lọ ni mo ṣe ń pariwo. Ajẹ́rò mo sọ o. Mo wí lónìí kó má bàa dàbámọ̀ ni mo ṣe ń pariwo. Gbogbo lọ́balọ́ba, gbogbo níjòyè lọ́rọ̀ yìí kàn. Mo sọ o. Ẹ wò wípé kí ni ẹjọ́ lápòtí aṣọ ńlé, ẹjọ́ ò ní kọ́ńbọ́ọ̀dù aṣọ ńlé, kọ́ńbọ́ọ̀dù ọ̀rọ̀ àtòrin lóní. Ẹ ṣé mo dúpẹ́. Ẹni tó jẹ́ wípé kò mọ gbélé mansion, kò bílọ́ǹgì, kò wẹgbẹ́ dárí àgbọ̀n. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ tí wọ́n ti lọ yẹn, Jésù gan kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ló gùn wọlé.
bàbá mi Chief Ebenezer Obey sọ bẹ́ẹ̀ kí lóògùn wọlé kẹ́tẹ́kẹ́tẹ́ lóògùn wọlé níbo ló ti wá Násárẹ́tì ló ti wá Jésù má gbàgbé mi bó dọjọ́ àjíǹde ẹ̀yọ̀ Jésù jíǹde. Àwọn aṣíwájú náà kì í ṣe wípé wọ́n ní nǹkan rẹpẹtẹ bẹ́ẹ̀ ni torí wípé Ọlọ́run lè wò wípé tí n bá ti dá lóòótọ́ ó lè má fẹ́ Ọlọ́run bó bá fún mi lówó mi ò kọ́ mi ní yé jíṣẹ́ rẹ̀ kò yẹ kí n dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́. Àmọ́ àwọn èèyàn ni wọ́n ń pè mí gbogbo orin tẹ́rí tí mo kọ yìí o gbogbo ẹ̀ ló wà lórí YouTube channel Wumi Okoro TV ìlú le ó wà ń bẹ̀ gbogbo tí mo ti sọ tipẹ́tipẹ́ yẹn ti gbé ìṣẹ̀ṣẹ̀ máa ṣe o tipẹ́ láti ya 2000 to this time ẹ wo iye ìgbà tó ti jẹ́ eléyìí tó wá jẹ́ nínú ọdún yìí ǹjẹ́ nínú oṣù kẹrin kọ́ nìyẹn ẹ lọ wo orí Facebook mo wo aṣọ yìí ń bẹ̀ aṣọ yìí tẹ́ bá ti dé orí Facebook tẹ́ bá ti rí aṣọ yìí ń bẹ̀ tẹ́ bá ti rí aṣọ yìí ń bẹ̀ ibẹ̀ ni mo ti sọ wípé onídàájọ́ ayé onídàájọ́ ayé ó ń bọ̀ wá onídàájọ́ ayé ẹ lọ wò lórí Òkò Ọ̀rọ̀ Wùmí lórí Facebook aṣọ yìí ni mo wọ̀ ń bẹ̀. Gbogbo ogun àwọn bandits yìí mo ti jíṣẹ́ rẹ̀ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ fóònù torí mi ò mọ fóònù ń ka mẹ́sẹ́jì bẹ́ẹ̀ ni nígbà tójú mi ṣaprapra nìyẹn mo máa ń ka mẹ́sẹ́jì nígbà tójú ṣaprapra èèyàn tó fẹ́ bá mi sọ̀rọ̀ ń sìn á WhatsApp mi á ṣe voice note sí mi nì bẹ́ẹ̀ ni ara sí Ọlọ́run náà ni torí parí ìrànlẹ̀ rú ń bà. Gbogbo àwọn bandits wọ̀nyí ni mo ní April inú 2026 yìí ni o nínú oṣù kẹrin ọdún ẹ̀yin tẹ́ bá mọ fóònù tẹ̀ ẹ lè ṣáàtì fún lórí Òkò Ọ̀rọ̀ Wùmí bóyá ẹ lè rí date ló jẹ́ kí n fa aṣọ ìhàn yìí ń bẹ̀ aṣọ tí mo wọ̀ ń bẹ̀ rí. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni mo ti kọrin pé onídàájọ́ ayé onídàájọ́ ayé ó ń bọ̀ wá onídàájọ́ ayé Ọlọ́run kò ní bínú sí wa àìgbọràn ló ń fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí o ó wá fi àwọn bandits ó fi wọ́n ṣe pàṣán ṣé bẹ́ẹ̀ lójú kòkòrò ni ṣé bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ owó ni ẹ nífẹ̀ẹ́ owó jẹ̀mí yín lọ ìtọ́ dùn mí jù ń bẹ̀ ó ní táwọn àwọn ọjọ́ ọ̀la àwọn ọmọ jèsì àwọn ọmọ kéékèèké ọmọ iléèwé àwọn ọjọ́ ọ̀la everybody wọ́n wá lọ ń kọ́ wọn tó dùn mí tó ṣe mí láàánú jù ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ní ayé ẹjọ́ ọ̀hún àwọn ọmọ tó jẹ́ wípé ó sì yẹ kán wà ní kán máa gbóoru ẹ̀yìn ya wọn ọmọ ọdún méjì láyé ẹjọ́ ọ̀hún àná ó dìgbà tọwọ́ wa bá tẹ́tí tá a bá pọ̀ ọmọ ọdún mẹ́fà ká tó bẹ̀rẹ̀ léèwé ṣùgbọ́n ayé ń kánjú ayé ti da ayé kọ̀ǹpútà torí kó jẹ́ pé ọmọ ọdún méjì yẹn bóyá ńgbà tí ó bá fi pọ̀ ọmọ ọdún mẹ́rìnlá kó ti jáde yunifásitì ìwé wo wá iṣẹ́ wo náà rí ìwé fi ṣe mọ́ àwọn tó ń jáde iléèwé ní nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ṣé wọ́n rí ìwé fi ṣiṣẹ́ mọ́ ọmọ ọdún méjì kí ló wá dé iléèwé wèrè níyìn wèrè bẹ́ẹ̀ ni mi ò sọ́rí láti sọ fún yín ọmọ ọdún méjì tó yẹ kó máa gbóòrò ẹ̀yìn yẹ ó wà léèwé ọmọ ọdún mẹ́rin wà léèwé ẹ ti mú orí ayé ẹ ti dorí ẹ̀ kodò ẹ gbé síra wọn ẹ jẹ́ Ọlọ́run tó jẹ́ wípé Ọlọ́run sojúṣe rẹ̀ nínú ayé wa ibi tí mo wá ń lọ lélẹ̀ ọba Ògbómọ̀ṣọ́ ó fún àwọn Fúlàní nílẹ̀ Yẹrí ń bẹ́tọ́ ọba Ògbómọ̀ṣọ́ àná ni o ọba Ògbómọ̀ṣọ́ àná ó fún àwọn Fúlàní ní ilẹ̀ Yẹrí ń bẹ́tọ́ ó wá jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ tó ń fún yìí o ilẹ̀ Yẹrí ń bẹ́tọ́ ni o ó túmọ̀ sí wípé kì í ṣe ilẹ̀ permanent kì í ṣe ilẹ̀ tí ń rere o tó bá ti dìgbà tí àwọn bá fẹ́ lo ilẹ̀ àwọn ò gbà ní báyìí wọ́n ti sọ ilẹ̀ yẹn di àwọn Fúlàní wọ́n ti sọ ilẹ̀ yẹn di permanent land
àwọn Fúlàní wá ń bú Alájọbí l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ilẹ̀ yẹn di ilẹ̀ wọn, wọ́n ti sọ di permanent. Kòkòrò tí ń jà fún ìdí ẹ̀fọ́ ló wà. Bẹ́ẹ̀ ni torí yàtọ̀ sí tàwọn ọmọ tí wọ́n kọ́ lẹ́nu ìgbà yẹn, wọ́n tún ti lọ kọ́ àwọn míì l'Ájàwà. Níbo l'Ájàwà, níbo ni Ògbómọ̀ṣọ́? Sẹ́rí ẹjẹ́ ń sáré sọmarẹ́sì sórí kan fún yín. Nígbà tí mo song, a nílò owó débi wípé lẹ́jẹ̀ǹtì kan bá gbélé mi ló bá fi rẹ́ǹtì. Ó wá pè mí, àwọn ti san iye báyìí sákàǹtì mi o. Mo ní ẹnjìníà, mo ní agent, ẹnjìníà náà mo máa ń pè. Mo ní nínú fọ́ọ̀mù tí wọ́n fìlì lọ́dọ̀ yín, iṣẹ́ wo ni wọ́n ń ṣe, ẹ̀sìn wo ni wọ́n ń sìn. Mo ṣàkwérí agent bá sọ fún mi wípé wọ́n dá ṣọ́ọ̀ṣì ilẹ̀, wòlíì ni wọ́n. Mo ní Olódùmarè, ẹ̀mí mímọ́, Orímọládé, ẹ jọ̀ọ́ ẹ bá mi dówó wọn padà. Agent ni ó jà lẹ́nu because wòlíì yìí ló san owó jù, owó tó tówó ni wòlíì yìí san jù nínú gbogbo. Ńgbà tán ti gbélé yẹn kalẹ̀ fúláàtì ni. Ó tún wá tọ́ débi wípé kì í ṣe fúláàtì kan ló máa gbà o, pé òun fẹ́ gba fúláàtì 4, ó fẹ́ gba gbogbo ọ̀dọ̀ mi yẹn. Wọ́n ní lòun ó gbà, ó wá san kọ̀ǹfàmù owó ń gbà yẹn. Mo ní ẹ jọ̀ọ́ ẹ dá padà. Bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ nígbà tí mò ń sọ yìí, mo nílò owó débi wípé kò sí owó tó gbọ́dọ̀ kéré jù fún mi láti tọ́jú ara mi ńgbà yẹn, torí gbogbo àwọn èèyàn dìde sí mi. Bẹ́ẹ̀ ni ó ní kí ló dé. Mo ní mọ́sálásí wà níwájú mi, mọ́sálásí ó wà níwájú ilé mi. Àárọ̀ báyìí láti gbọ́ tí wọ́n ti na máìkì ọ̀gá lówó kíbẹ́. Meanwhile lólóṣòókò ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí àwọn tí wọ́n jọ kọ́lé papọ̀, wọ́n dáná sun gbogbo ẹ̀ ní lólóṣòókò ní Mọ́níyà. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ sórí yẹn lọ́dún yẹn. Èmi ò fẹ́ jẹ́ ẹ̀sìn lé mi. Bẹ́ẹ̀ ni ẹdúnwó wòlíì padà, mọ́sálásí wà níwájú ilé mi. Bẹ́ẹ̀ ni ṣé rí kékeré náà ti máa ń pẹ́ kan roko tó bá dàgbà tán apá kì í ká mọ́. Agent yẹn wá ní ọ̀rọ̀ mi yà òun lẹ́nu pé pẹ̀lú bí mo ṣe nílò owó, mo nílò owó débi pé kò sí nǹkan tí ọ̀tá mi ò tà tán nígbà yẹn. Mo wá rẹ́ni rẹ́ǹtì ilé mi. Mo ní ẹ̀yìn ẹ̀kalẹ̀ Òkòrò estate ńgbà yẹn náà. Bẹ́ẹ̀ ni kò sí tí wọn ò tà tán, tóbi wípé níbi tí sickness tó dé gbogbo àwọn èèyàn mi náà fọ́n síta, wọ́n dùn mí, wọ́n dùn ẹ̀mí mi. Ṣẹ́kọ́ tó dé wòlíì ni wọ́n, ọ̀gá mi ni wọ́n, bàbá ń kà, ọ̀gá mi Dankazim, ó mọ̀ wọ́n àjọ wà nù gúrùpù kan náà gbà náà ni tí mo wà lẹ́yìn wọn gbà yẹn. Àwọn tí wá di wòlíì wọ́n wà lórí òkè l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ní Wùmí Òkòrò, nítorí rẹ̀ ṣọ̀fọ̀. Wùmí Òkòrò, nítorí rẹ̀ ṣọ̀fọ̀. Àwọn tuntun wí lẹ́lẹ̀kẹta, Wùmí Òkòrò, nítorí rẹ̀ ṣọ̀fọ̀. Wọ́n wá gbé ìsọjí tó lágbára kalẹ̀ gbogbo ìgbà yẹn ni o. Ọ̀gá mi Ṣẹ́kọ́ Túndé Àyẹ́dèyí nígbẹ̀tì Ọlọ́yẹ chairman local government Ìgbẹ̀tì ni. Àwọn náà sáré. Ọ̀gá mi Músà Ọlọ́run ò jẹ́ nílọrin, wọ́n sáré. Ìṣọ̀lá Ògúngbẹ̀san ní OFM radio, everybody wọ́n fọ́n síta ni. Irú hospital wo náà gbọ́ta mi dé. A nílò owó. Ìgbà yẹn ni mo ní kán dówó yẹn padà. Ikú wo ló máa palàgbà tán ní bá po lórí ẹ̀ ń bẹ̀. Ẹ dówó wọn padà. Mi ò fọ́gun, mi ò fọ́tẹ̀. Ẹ wá wò nísìnyí o. Kì í sọ̀rọ̀ ti lọ́rin nìkan o. Nígbà tí wọ́n tún gbé ọ̀tá mi, wọ́n tún transfer mi tó kúrò ní Ìlọrin nílẹ̀ Tápà, wọ́n tún transfer mi lọ sí usage ńgbà yẹn. Ìgbà tó ti ẹ̀yà tán bá ti rí káàdì mi, kárí Wùmí Àtìbà ń bẹ̀, wọ́n ti ẹ̀ gbowó mọ́. Bẹ́ẹ̀ ni Wùmí Àtìbà ṣé ti ń sọ̀rọ̀ lórí rédíò, wọ́n gbowó mọ́. Owó tí wọ́n ń gbà ìlò ògùn tá a bá fẹ́ lọ rà ní Kúnlé Ará, gbogbo yín lẹ mọ̀ Kúnlé Ará ní usage.
n tá sì lọ rà ní Kúnlé ara yẹn a gbọ́dọ̀ di 100,000 naira dání torí kọ́ abẹ́rẹ́ tí mo máa gbà ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ó jẹ́ 60,000 papọ̀ máwọn oògùn míì tí wọ́n máa rà 100,000 naira pàdé irú ìgbà yẹn ni mo ní kán dówó padà màmá mi ní ogun kì í múni kó mú dànìdànì mọ́ ni tí ọ̀tá mi bá gbowó yẹn dànìdànì ló mú mọ́ gbogbo orú yẹn gbogbo baálé bánà gbogbo lóyè lọ́ba oníkálukú ti jẹ́ dòdò ẹnu òwárò dodo ní sísọ mọ́ àwọn àlejò wọ̀nyí ẹ rí wọn ká ẹ tó gbà wọ́n o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wọn ká ẹ tó gbà wọ́n náà owó náà ni meanwhile omi ẹ̀kọ́ ni ẹ̀kọ́ náà ń kọ́ ìtọ̀ fúnra lára rẹ̀ gan pa òórùn mi ò sọ́ọ̀rì láti sọ owó tẹ́ ẹ pa lánàá dà o mo béèrè ni gbogbo ẹni tí ó bá ti jẹ́ wípé kò ní ìtẹ́lọ́rùn bàbá mi kò ní tí àìlà ó ní ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà ó ìtẹ́lọ́rùn mọ́ ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà ó ìtẹ́lọ́rùn mọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká má bá a ṣe sófin ìtẹ́lọ́rùn mọ́ ṣàlàyé gbà ó ọ̀rẹ́ wọn ní Olúwa ló lówó kìràkìtà wa ẹ̀dá tiẹ̀ pọ̀ jù ká súre òwò mọ́ ní ìgbà o lóòótọ́ Olúwa ló lówó kìràkìtà wa ẹ̀ dápọ̀ jù ká súre owó mọ́ nígbà o. ẹ súre owó ẹ wo ibi tó wọ́ bọ́ ní kálukú dé ẹ wo ibi tó wọ́ bọ́ ní kálukú dé sọ ti wá ń yẹ yín nísìnyí báyìí wípé owó ìfẹ́ owó àníjù lomi fi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lọ́rọ̀ àwọn báńdíìsì ibi tẹ́mi wá ń lọ lélẹ́yìí o ẹ̀yin ẹlẹ́sìn ṣáàrí pé wọ́n ti fẹ́ sọ lé yín lórí báyìí àwọn ẹlẹ́sìn náà tún ti ń jàjẹ̀ ẹ̀sìn lórí ẹ̀rọ ayélujára àwọn kan sọ wípé àwọn mùsùlùmí nígbà àwọn báńdíìsì wọ́n ti sọ ẹ̀yin mùsùlùmí lẹ́nu kí wọ́n tó gbọ́bẹ̀ lé wọn lọ́rùn ó pe Allahu Akbar wọ́n pe bìsímìláì tó bá jẹ́ wípé yín náà ni tó bá jẹ́ wípé àwọn báńdíìsì wọ̀nyẹn wọ́n sọ wípé hallelujah kan tó ṣe tí wọ́n ń ṣe sẹ́ẹ̀ ní sọ wípé lẹ́sìn kìrìsìtẹ́nì ni ọ̀rọ̀ ti wá di ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́sìn ọ̀rọ̀ ẹ̀yà sẹ́yà báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀ jáde kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í pariwo wípé ẹ̀yin kọ́ ni báńdíìsì ńgbà tẹ́nìkan náà sọ wípé aláṣeyọrí kí ló pọ́ọ́kọ ara ẹ̀ ṣé rí ìkẹ́ ló pe ríkà Yínká aláṣeyọrí nọ́málẹ̀ ni ó ti bẹ̀bẹ̀ torí mo wá fún tòdì ẹ̀sẹ̀ ìpè sẹ́wọ́ kìrìsìtẹ́nì mọ̀ ló ń pera rẹ̀ èèyàn tó bá lójú ẹ̀mí ó máa mọ̀ wípé òkè ń ṣe kìrìsìtẹ́nì toró ti belong yes to be candid ó kì í ṣe kìrìsìtẹ́nì ó ní wọn ò tí ì gbàdúrà tó ṣé ká kówó sẹ́nu ká tó gbàdúrà ní Nàìjíríà ni àwọn ilẹ̀ China ṣé wọ́n ń gbàdúrà ṣọ́ọ̀ṣì mélòó ló wà nílẹ̀ China àyẹ̀wò àdà iṣẹ́ náà ń ṣe nílẹ̀ China bí akúra ní Nàìjíríà wa yìí ṣọ́ọ̀ṣì ti wà tẹ́ ẹ bá dé àdúgbò kan àwọn tó wà ń bẹ̀ wọ́n lè má bí 100 ẹ máa rí chọ́ọ̀chì 200 ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ló yí gbogbo òlúpo bẹ́ẹ̀ bá tiẹ̀ dé lọrin agboolé kan mọ́sálásí kan ni tẹ̀wọ̀n ìgbàdúrà tó bá wọn. ìgbésẹ̀ ló yẹ ká gbé kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi wá sòṣèlú bí àwọn ọmọ wọ̀nyí ṣe máa jáde ẹ jẹ́ wọn jáde o torí wípé Olódùmarè nkí àwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní tí wọn ò bá rí wọn àwọn ò ní jọ́kọ̀ orin mọ́ àwọn ọmọ ń para wọn ni ẹ̀mí mímọ́ wá bójú wo Nàìjíríà ogun Ògbómọ̀ṣọ́ èsì ìdẹ̀rùn wọ́n kọ́kọ́ jagun kan lọ́ngbà kan ìjọ yẹn ni for the first time tí mo lọ súnlé ẹni tó máa ń kọrin bíi dádì mi K1 the ultimate yẹn ẹ mọ̀ pé mo sọ wípé dádì mi K1 the ultimate Arábàmbí ni mí ní táì tí mò ń orin tí mò ń kọ tí n bá fẹ́ kọrin fàájì ṣùgbọ́n nítorí pé Àlàbí tèmi gangan Ajíbọ́lá Paso Wonder ó lóun ti dọ̀gá ńlá lèmi náà ṣe jọ yẹn dọ̀gá ńlá Alhaji Ramoni lẹ́tọ́rà ìjọ yẹn ni mo sunlé ẹ̀ orin ló ń kọ l'Ógbómọ̀ṣọ́ ráyọ̀tì táwí yóò dẹrùn ẹni tó bá mọ̀ gbà yẹn tí àwọn Ògbómọ̀ṣọ́ bá tún bẹ̀rẹ̀ ráyọ̀tì again ìjọba ọlọ́njàgbára wo ka o báwọn ọmọ yẹn ó ṣe jáde
àmọ́ gbogbo ohun tí wọ́n ń béèrè wọ̀nyí ogun àgbálùgèdè ni ó kú ológun àyọjà àmọ́ ọgbọ́n inú ń bẹ ẹranko làwọn ọgbọ́n inú Yorùbá ó pé gbà o ìjọba dẹ̀rí amúnimóògùn ni wọ́n fóònù ni wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe o ńgbà tí mo lọ sí mo travel bìkan lọ tí mo gbogbo bí tí mo wà táìmù léyà yẹn ni o gbogbo bí tí mo ń dé tí n bá ti póòsì iṣẹ́ wọ́n dẹ̀ ń kọ àdúgbò bí tí mo wà sórí fóònù mi ń gbé àdúgbò bí tí mo wà jáde mélòó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbégbèsè ìjọba amúnimóògùn ni ẹ máa mọ ibi táwọn pípù yẹn wà bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń lọ sóòru ẹmẹ̀lẹ́ ń bẹ̀ náà o ọ̀rọ̀ sóòru kọ́ leléyìí o gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ìgbélé mọ́sálásí tọ́lẹ́ ẹ̀yin mọ́sálásí náà ti kọ́pì kìrìsìtẹ́nì ẹ ti kọ́pì wa ẹ̀yin náà ti ṣètò òru ẹ ti ṣègbélé ta ló ràn yín gbogbo eléyìí ẹ kọ́kọ́ ẹ wo ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kọ́kọ́ gbé síbì kan náà ẹ jẹ́ mójútó tó wà nílẹ̀ yìí ni o ìsóòru ẹ ṣọ́ra yín ẹ fi sóòru lọ́rùn sílẹ̀ náà gbogbo ẹ̀yin alásàlátù ẹ mẹ̀lẹ́ ń bẹ̀ náà gbogbo ibi tẹ́rù ọba ti máa péjọpọ̀ sí ẹ̀mẹ̀lẹ̀ ń bẹ̀ náà o màá ní mo wí bí mo kúkú ti mọ wí fún iná nì tùpẹ́ ti wò wípé sẹ́ni tí ò lówó lọ́wọ́ olúwa ló lówó ṣẹ́rí wẹ́rẹ́ ẹ̀dá ní láti débi tó lọ bẹ́ẹ̀dá ò dúró wẹ́rẹ́ ẹ̀dá ní láti débi tó lọ má débi tí mò ń lọ ibo ni mò ń lọ wàrà fanáhù mọ̀kánná àlìyá ibi gíga láyé mi ẹ jẹ́ bá mi láìkẹ ẹ bá mi ṣe àrẹ̀kọ́ dọ́dọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn ẹ̀sìn náà tẹ wọn àṣẹ̀sìn ó kí wọ́n má fi ọ̀rọ̀ ẹ̀sìn àtòṣèlú kí wọ́n má fi bà gbogbo tó wà nílẹ̀ yìí jẹ́ o ọkọ̀ Nàìjíríà rẹ̀ lórí agbami mo ti sọ tí wọ́n ti pẹ́ lọ wo gbogbo orin mi lórí tutanẹ̀ o ẹ bá mi subscribe síbẹ̀ ẹ lọ wo gbogbo àwọn ìkìlọ̀ àwọn orin mi tí mo ti fi ṣèkìlọ̀ fún yín màá ní mo wí tèmi 0814121 4070 yà nípàdé Ọ̀yọ́.